àwọn ọba wa ní ilẹ̀ Yorùbá ní òpómúléró àti ọ̀pákùtẹ̀lẹ̀ gbígbé àṣà Yorùbá lárugẹ nítorí àṣà Yorùbá kò gbọdọ̀ parun bẹ́ẹ̀ ni kò gbọdọ̀ bàjẹ́. Gbogbo ọmọ Yorùbá o, ẹ jẹ́ ká ṣe àgbélárugẹ àṣà àti ìṣe àwọn baba ńlá baba wa. Ìdí pàtàkì rèé tí His Excellency Rev. Dr. David Káyọ̀dé Babájídé JP ṣe ń kí kábíyèsí ọba aláìlúwà Joseph Adébáyọ̀ Adéwọlé Arójòjòyè II Ọwá Ajérò titi Ìjérò Kingdom kú ayẹyẹ ìta Ìjérò lójúde ọba Ajérò titi ìlú Ìjérò Èkìtì, àkọ́kọ́ irú rẹ̀ níbi tí wọ́n ti máa ṣe àfihàn oríṣiríṣi àṣà àti ìṣe ilẹ̀ Yorùbá ní ìta Ajérò titi ìlú Ìjérò Èkìtì, èyí tí yóò bẹ̀rẹ̀ ní ọjọ́ keje ọjọ́ kẹjọ tó bá wá di ọjọ́ kẹtàlá oṣù kẹjọ ni àṣekágbá yóò máa wáyé. Odidi ọjọ́ mẹ́ta ni ètò ọ̀hún tó ní ṣe pẹ̀lú ṣíṣe àfihàn àṣà àti ìṣe ilẹ̀ Yorùbá, pàápàá jùlọ àṣà ìbílẹ̀ Èkìtì. Eléyìí ni His Excellency Rev. Dr. David Káyọ̀dé Babájídé JP ṣe darapọ̀ mọ́ gbogbo ọmọ bíbí ìlú Ìjérò Èkìtì nílé lóko lẹ́yìn odi láti dáwọ́ ìdùnnú pẹ̀lú aláìlúwà ọba Joseph Adébáyọ̀ Adéwọlé Arójòjòyè II Ọwá Ajérò titi ìlú Ìjérò Kingdom láti kí kábíyèsí kú oríire pẹ̀lú àdúrà wípé kí wọn ó pẹ́ kánrin kése lórí àpèrè àwọn baba ńlá baba wọn, kí ìrùkẹ̀rẹ̀ kó jẹ títí kó di òkìnnì mọ́ kábíyèsí lọ́wọ́, àjẹpé ayé àtẹ̀pẹ́lẹ̀.